A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ààrẹ Bọ́lá Tinubu ti kéde lánàá wípé gbogbo àwọn akẹ́kọ̀ọ́bìnrin 24 tí àwọn agbébọn jí gbé ní ọ̀sẹ̀ tí ó kọjá láti iléèwé ní àríwá ìwọ̀ oòrùn Nàìjíríà ni wọ́n ti gbà kalẹ̀. Àpapọ̀ akẹ́kọ̀ọ́ 25 ni wọ́n jí gbé ní ọjọ́ 17 oṣù kọkànlá láti iléèwé Government Girls Comprehensive Secondary School ní ìlú Maga, ìpínlẹ̀ Kebbi, ṣùgbọ́n ọ̀kan nínú wọn ríbi mórí bọ́ ní ọjọ́ kan náà gẹ́gẹ́ bí píríńsípà iléèwé ṣe sọ. Àwọn 24 yòókù ni wọ́n ti gbà kalẹ̀ báyìí gẹ́gẹ́ bí àtẹ̀jáde láti ọ̀dọ̀ ààrẹ, ṣùgbọ́n wọn kò pèsè àlàyé kankan lórí àgbàkalẹ̀. Ìkọlù ti Kebbi jẹ́ ọ̀kan irú rẹ̀ tó wáyé láìpẹ́. Lára rẹ̀ ni ìkọlù sí St. Mary's School ní gbùngbùn àríwá ìpínlẹ̀ Niger ní ọjọ́ Ẹtì. Akẹ́kọ̀ọ́ tí ó lé ní 300 títí kan òṣìṣẹ́ ni wọ́n jí gbé. Òpin ọ̀sẹ̀ ní 50 nínú àwọn ọmọ wọ̀nyí jàjàbọ́. Píríńsípà iléèwé Mùsùlùmí ní Kebbi, Musa Rabi Magaji, sọ fún akọ̀ròyìn wípé gbogbo àwọn akẹ́kọ̀ọ́bìnrin wọ̀nyí ni wọ́n ti yọ̀ǹda, ṣùgbọ́n wọ́n ṣì wà ní àkàtà àwọn aláṣẹ. Òun kò tíì mọ ipò tí wọ́n wà. Abdulkareem Abdullahi, tí àwọn ọmọbìnrin rẹ̀ méjì tí ọjọ́ orí wọn wà ní 12 àti 13 wà lára àwọn tí wọ́n jí gbé, ní àwọn aláṣẹ ní wí fún wípé wọ́n ń kó àwọn ọmọ wọ̀nyí lọ olú ìlú ní Birnin Kebbi. Abdullahi ní inú òun dùn láti gbọ́ ìròyìn ìyọ̀ǹda wọn. Ìṣòro ńlá ni òun wà pẹ̀lú mọ̀lẹ́bí yòókù láti ọjọ́ díẹ̀ sẹ́yìn, pàápàá jùlọ ìyá wọn, gẹ́gẹ́ bí ó ti sọ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Òun kò sì lè dúró láti rí wọn, ṣùgbọ́n òun á ní sùúrù pẹ̀lú ìjọba. Bákan náà ni a gbọ́ wípé àwọn olùjọ́sìn 38 láti ìjọ Àpọ́stélì tí wọ́n jí gbé níbi ìkọlù alágbára tí ó wáyé bí ìsìn ṣe ń lọ lọ́wọ́ ní ìpínlẹ̀ Kwara náà ti gba òmìnira, gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak ṣe sọ nínú àtẹ̀jáde ọjọ́ Àìkú, ọjọ́ 18 oṣù kọkànlá ni àwọn agbébọn ṣe ìkọlù sí ìjọ Àpọ́stélì. Eruku ṣekú pa ènìyàn 2 kí wọ́n tó jí àwọn yòókù gbé lọ. Ìjínigbé ti wá di tọ́rọ́ fọ́nkálé pẹ̀lú òbítíbitì owó ìdásílẹ̀ tí wọ́n ń béèrè fún, tó ṣe wípé wọn kì í sábà rí àwọn ajínigbé wọ̀nyí mú, pàápàá jùlọ ní ẹkùn àríwá orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ti figi gún fífi ẹran jẹ láti ọ̀dọ̀ àwọn darandaran gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ àti fòpin sí fàákájà tó sábà máa ń wáyé láàárín àwọn àgbẹ̀ àti darandaran lórílẹ̀-èdè. Ìkéde yìí wáyé lánàá láti ọwọ́ Mínísítà fún ìdàgbàsókè ohun ọ̀sìn Alhaji Mukhtar Maiha níbi ìfilọ́lẹ̀ National Council on Livestock Development, àkọ́kọ́ irú rẹ̀ ní ìlú Yola, ìpínlẹ̀ Adamawa. Mínísítà kérora lórí ìkọlù àárín àwọn àgbẹ̀ àti darandaran tí ó ti yọrí sí ọ̀pọ̀lọpọ̀ ìṣòfò ẹ̀mí, dúkìá àti ẹgbẹ̀lẹ́gbẹ̀ tó ti di aláìnílélórí. Wọ́n ti dá ọmọ Nàìjíríà sínú ìṣẹ́ àti ìṣekúpa àwọn aláìṣẹ̀ àgbẹ̀ àti darandaran. Maiha ní àwọn nílò láti gbé ìgbésẹ̀ ní kíákíá láti fi fòpin sí ìṣòro yìí. Mínísítà tẹnumọ́ wípé fífi ẹran jẹ káàkiri ti wá di ẹ̀ṣẹ̀ ńlá, bí ó ti rọ àwọn darandaran kí wọ́n gba ọ̀nà mìíràn tí ìjọba pèsè sílẹ̀ tí ó pamọ́ nínú ewu tí ó sì tún lérè lórí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ilé-iṣẹ́ ààrẹ ti ní àjọ aláàbò Nàìjíríà lo oríṣiríṣi ìmọ̀ ẹ̀rọ, ọgbọ́n inú àti àjùmọ̀ṣe iṣẹ́ láti fi gba ìyọ̀ǹda èrò ilé ìjọsìn 38 láti eruku ìpínlẹ̀ Kwara kalẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé. Amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ìròyìn àti ọgbọ́n inú Báyọ̀ Ọ̀nànúgà tí ó ṣe àfihàn yìí lálẹ́ ọjọ́ Ajé ní àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS àti iléeṣẹ́ ológun kó ipa pàtàkì láti rí àwọn èèyàn wọ̀nyí gbà kalẹ̀ bí wọ́n ti ṣe àmúlò real-time tracking and controlled communication láti fi fúngun mọ́ àwọn adàlúrú láti yọ̀ǹda àwọn tí wọ́n fi sínú ìgbèkùn láì fi ara pa. Ọ̀nànúgà ṣàlàyé wípé ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò tètè bọ́ sójú iṣẹ́ pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé láti fi ṣọdẹ ìrìn sí àwọn ajínigbé. DSS àti ológun jọ ń kàn sí àwọn adàlúrú láti yọ̀ǹda àwọn tí wọ́n jí gbé. Àwọn adàlúrú náà sì tètè gbọ́
tiwọn nítorí wọ́n mọ ohun tí ó lè tẹ̀yìn rẹ̀ yọ bí àwọn bá tàpá sí àṣẹ ìjọba. Ọ̀nànúgà fi kún un wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò ṣì ń dọdẹ àwọn oníṣẹ́ láabi wọ̀nyí. Ológun yìí ò mọ ìgbà tí àkókò bá tó láti gbé ìgbésẹ̀ kí wọ́n lè fi wọ́n jófin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọ̀jọ̀gbọ́n kan láti International Relations and Strategic Studies ní Lagos State University LASU, Adéwùnmí Fálódé ti pè fún àtúnyẹ̀wò ìwé òfin Nàìjíríà láti fi ààyè gba sáà ọlọ́dún méje ẹyọ kan ṣoṣo fún àwọn olóṣèlú tí wọ́n dìbò yàn sípò ìjọba. Fálódé pe ìpè yìí lánàá níbi ìdánilẹ́kọ̀ọ́ tí ó wáyé ní Buba Marwa Auditorium ní LASU. Ìpè rẹ̀ dọ́gba pẹ̀lú ti gómìnà Ṣèyí Mákindé, gómìnà àná Peter Obi, ọ̀jọ̀gbọ́n Patu Tomi, ààrẹ ẹgbẹ́ agbẹjọ́rò àná àgbà amòfin Wọlé Ọlánìpẹ̀kun àti igbákejì ààrẹ ilé ìgbìmọ̀ àná Ike Ekweremadu, tí gbogbo wọn ti ń pè fún sáà kan ṣoṣo láàrin ọdún 5 sí 6. Ọ̀jọ̀gbọ́n yìí ṣe àríyànjiyàn wípé ipò sáà méjì fún ọdún mẹ́rin jẹ́ ìfàkókòṣòfò ó sì ń pakún ìṣòro orílẹ̀-èdè. Gẹ́gẹ́ bí àlàyé rẹ̀, ètò orílẹ̀-èdè yìí jẹ́ ìjákulẹ̀ tí ó kọ̀ àti jẹ́ kí ọmọ orílẹ̀-èdè jẹ àǹfààní ìjọba tiwantiwa nítorí àwọn onípò òṣèlú kì í gbádùn ipò wọn ju oṣù 5 lọ tí wọ́n á fi kó sí wàhálà ẹjọ́ tí ó jẹyọ nídìí ètò ìdìbò àti ìgbáradì fún ètò ìdìbò mìíràn. Fálódé ṣe àpẹẹrẹ àwọn orílẹ̀-èdè bíi Mexico àti Philippines tí ètò ìdìbò wọn kò kọjá sáà kan ọlọ́dún 6. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Olùṣèwádìí kan pẹ̀lú àjọ SSS ti sọ fún ilé-ẹjọ́ gíga ìlú Àbújá lánàá wípé wọ́n fún Túkọ̀ Mámù ní $50 mílíọ̀nù $50 mílíọ̀nù gẹ́gẹ́ bí àjẹmọ́nú tí Shugaba, adarí ẹgbẹ́ adàlúrú tí ó ṣe ìkọlù sí ọkọ̀ ojú irin ojúnà Àbújá sí Kaduna ní ọdún 2022 fi ránṣẹ́ sí òṣìṣẹ́ àjọ SSS tí ó ṣe ẹlẹ́rìí kẹfà níbi ìgbẹ́jọ́ lórí ẹ̀sùn ìdúnàádúrà pẹ̀lú adàlúrú sọ fún adájọ́ ilé-ẹjọ́ Mohammed Umaru níbi agbẹjọ́rò David Kaswe tí ń béèrè ìbéèrè ní ọwọ́ rẹ̀. Ẹlẹ́rìí tí ó bo ojú níbi ó ti ń jẹ́rìí nítorí ààbò ní ẹgbẹ́ yìí tún ní kí Mámù kọ́ wọn bí wọ́n ṣe lè máa lo ẹ̀rọ alágbàtà fún iṣẹ́ adàlúrú wọn. Ẹlẹ́rìí yìí sọ èyí níbi ó ti ń yànnàná àkàálẹ̀ ohun oríṣìí 4 tí wọ́n ń gbọ́ nílé ẹjọ́ tí í ṣe ti afẹ̀sùnkàn pẹ̀lú adàlúrú ní àkókò tí ó fi àwọn tí wọ́n jí gbé sínú ìgbèkùn nínú ọkọ̀ ojú irin akérò. Nínú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Mámù ni wọ́n ti yọ gbogbo àkàálẹ̀ ohun wọ̀nyí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lẹ́yìn tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú ní ilẹ̀ Egypt kí wọ́n tó dá a padà sí Nàìjíríà. Ohun àkọ́kọ́ tí wọ́n gbọ́ jẹ́ ti Mámù bí ó ti ń fi ọjọ́ sí ọjọ́ tí wọ́n máa wá san owó ìdásílẹ̀. Ohun kejì tí wọ́n gbọ́ fún ìṣẹ́jú 5 jẹ́ ti Shugaba, adarí ẹgbẹ́ adàlúrú. Níbẹ̀ ni ó ti ń dúpẹ́ lọ́wọ́ Mámù fún ìgbìyànjú rẹ̀ bí ó ti ní kí ó yọ $50 mílíọ̀nù kúrò nínú òbítíbitì owó tí wọ́n fi ránṣẹ́ sí wọn. Ohun tí ó gbẹ̀yìn jẹ́ ti Baba Adamu tí í ṣe agbẹnusọ wọn níbi ó ti ń bẹ Mámù kí ó bá wọn ra gbohùngbohùn Speakers and Public Address System láti máa fi wàásù iṣẹ́ wọn, tí Mámù sì dá lóhùn wípé òun á ṣe àgbéyẹ̀wò ìbéèrè wọn. Bákan náà ni wọ́n ní kí Mámù kọ́ wọn bí wọ́n ti ṣí ẹ̀rọ alátagbà fún iṣẹ́ adàlúrú wọn. Mámù ni ó ti wà ní àkàtà àjọ SSS lẹ́yìn tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú un ní ọjọ́ 7 oṣù kẹsàn-án ọdún 2022 lórí ẹ̀sùn wípé wọ́n fura wípé ó ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn adàlúrú tí wọ́n ṣe ìkọlù sí ọkọ̀ ojú irin ojúnà Àbújá sí Kaduna nínú oṣù kẹta ọdún 2022. Kò dín ní ènìyàn 8 tí ó di olóògbé nígbà tí àwọn 168 di àwátì. Ọ̀pọ̀ nínú wọn ni wọ́n ní ìgbàgbọ́ wípé wọ́n jí gbé. Àwọn 23 yòókù tí wọ́n jí gbé ni wọ́n gba ìyọ̀ǹda ní ọjọ́ 5 oṣù kẹjọ ọdún 2022 lẹ́yìn oṣù 6 tí wọ́n ti wà nínú ìgbèkùn kí ìjọba tó dá sí i. Ìjọba àpapọ̀ fi ojú Mámù bá ilé-ẹjọ́ ní ọjọ́ 21 oṣù kẹta ọdún 2023 lórí ẹ̀sùn oníkókó 10 tí ó dá lórí ìwà adàlúrú àti agbódegbà fún àwọn adàlúrú lórílẹ̀-èdè.
ó bẹ̀bẹ̀ wípé òun kò jẹ̀bi ẹ̀sùn. Iléeṣẹ́ ìròyìn NAN jábọ̀ wípé Mamu ni wọ́n fi ẹ̀sùn kàn wípé òun ló dá lábàá fún àwọn adàlúrú láti dúnàádúrà owó ìdásílẹ̀ ránsọ́ọ̀mù pẹ̀lú ẹbí kọ̀ọ̀kan àwọn tí wọ́n fi sí ìgbèkùn yálà tí wọn ìbá fi gbé ìgbésẹ̀ lórí ìgbìmọ̀ tí Chief of Defence Staff gbé kalẹ̀ láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ nítorí ohun tí ó fẹ́ jẹ níbẹ̀. Wọ́n ní Mamu ló ń bá àwọn adàlúrú gba owó lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí àwọn tí wọ́n fi sí ìgbèkùn fìdí owó yìí múlẹ̀ kí ó tó lọ jábọ̀ rẹ̀ fún àwọn adàlúrú. Ẹlẹ́rìí sọ fún ilé-ẹjọ́ lánàá wípé lẹ́yìn tí wọ́n mú Mamu dé láti Egypt ni ó jọ̀wọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ Samsung tablet àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ méjì mìíràn fún àwọn òṣìṣẹ́ SSS. Ẹlẹ́rìí yìí tẹ̀síwájú wípé òun wà lára àwọn tí ó ṣe ìwádìí ẹ̀sùn Mamu. Ó ṣàlàyé wípé lẹ́yìn tí wọ́n rẹ́bùrú Mamu ní ilẹ̀ Egypt, ó pe àna rẹ̀ kan tí wọ́n ń pè ní Mubarak tí ń jà lórí aago pàṣẹ fún un kí ó kó gbogbo ẹrù rẹ̀ tí ó ṣe kókó kúrò nínú ilé títí kan owó, ọkọ̀ àti ohun iyebíye mìíràn kúrò nínú ilé lọ ibi ìpamọ́ kí àwọn agbófinró má bàa rí i. Lẹ́yìn tí wọ́n dá Mamu padà sí Nàìjíríà ni wọ́n lọ yẹ ilé rẹ̀ wò àti ọ́fíìsì ní Kaduna níbi tí wọ́n ti bá owó ilẹ̀ yìí àti tòkèèrè pàdé. Ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ àti ohun iyebíye ni wọ́n rí kó ní ọ̀dọ̀ rẹ̀. Àna rẹ̀ Mubarak tí ń jà àti àwọn mìíràn tí wọ́n ń gbé ilé rẹ̀ tẹ̀lé àṣẹ Mamu. Wọ́n kó ọkọ̀, owó àti ohun mèremère kúrò ní ilé rẹ̀ fọ́n wọn káàkiri. Lẹ́yìn èyí ni àwọn olùṣèwádìí tọpinpin ẹgbẹ̀rún lọ́nà $300,000 $300,000 ọkọ̀ bíi 7 àti ìwé ọkọ̀ tí wọ́n rí gbà níbi wọ́n tọ́jú wọn pamọ́ sí. Bákan náà ni wọ́n rí ìbọn pump action gbà ní ilé rẹ̀ tí ó ní òun gba láísẹ̀nsì lé lórí kí wọ́n tó wá ṣe àwárí wípé láísẹ̀nsì ti expire láti oṣù kejìlá ọdún 2021, oṣù mẹ́sàn-án kí wọ́n tó fi ọwọ́ ṣìkún òfin mú un. Ẹlẹ́rìí ní 98% ti àkàálẹ̀ ohùn orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni ó jẹ́ ní èdè Haúsá kí ó tó ṣe ìtumọ̀ díẹ̀ lára rẹ̀ sí èdè Gẹ̀ẹ́sì nítorí wọ́n ti pọ̀ jù. Gbogbo àkàálẹ̀ ohùn yìí ni wọ́n gbọ́ nílé ẹjọ́. Lẹ́yìn gbogbo atótónu ni adájọ́ Umar sún ìgbẹ́jọ́ mìíràn sí ọjọ́ 26 oṣù kọkànlá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.